ó mà ṣe o èèyàn mẹ́fà dèrò ọ̀run mẹ́sàn-án míì farapa yánnayànna níbi ìjàmbá ọkọ̀ kan tó wáyé nípínlẹ̀ Yobe. Ó kéré tán èèyàn mẹ́fà ló ti jẹ Ọlọ́run nípè nígbà tí mẹ́sàn-án míì farapa yánnayànna níbi ìṣẹ̀lẹ̀ ìjàmbá ọkọ̀ kan tó wáyé lọ́jọ́ àìkú Sunday ọjọ́ kẹfà oṣù kẹrin ọdún 2025 tá a wà yìí lágbègbè Damagum bus stop nípínlẹ̀ Yobe ní orílẹ̀-èdè Nàìjíríà náà ní ìṣẹ̀lẹ̀ ọ̀hún ló ti wáyé. Ọ̀kan lára àwọn tí ìṣẹ̀lẹ̀ náà ṣojú, Abubakar Jajere, tó fìdí ìṣẹ̀lẹ̀ ọ̀hún múlẹ̀ sọ pé dẹ́rẹ́bà tó wa ọkọ̀ bọ́ọ̀sì elérò méjìdínlógún kan ló ṣe bẹ́ẹ̀ ló pàdánù ìjánu ọkọ̀ rẹ̀ tó fi di pé ó di ràbàràbà tí ọkọ̀ náà ló sì lọ́ọ́ lè fi orí sọ nǹkan. Àjọ tó ń rí sí ìṣẹ̀lẹ̀ pàjáwìrì ní ìpínlẹ̀ Yobe, Yamabus, ni wọ́n ti wá ṣe kínni, wọ́n ti tara ṣàṣà wọ́n lọ síbi ìṣẹ̀lẹ̀ ọ̀hún láti lọ dóòlà àwọn tó farapa yánnayànna. Wọ́n ti kó àwọn òkú tó ṣe bẹ́ẹ̀ torí ẹ̀mí bọ́ lọ́rùn wọn, wọ́n ti kó wọn lọ sí yàrá ìgbókùúsí ní ilé ìwòsàn general tó wà ní agbègbè Damagum ní ìpínlẹ̀ Yobe. Bákan náà ni wọ́n kó àwọn tó farapa yánnayànna, wọ́n kó wọn lọ sí ilé ìwòsàn nítorí kí wọ́n lè bá tọ́jú wọn ní kíákíá. Àjọ tó ń darí ìgbòkègbodò ọkọ̀ nípínlẹ̀ Yobe, Yorota, ni wọ́n ti wá bu àánú ẹ̀tẹ́ lu ìṣẹ̀lẹ̀ ọ̀hún tí wọ́n sì ní kíní ọ̀hún ó dunni kọjá egungun. Wọ́n ti wá ṣe ìkìlọ̀ fún gbogbo àwọn awakọ̀ nípínlẹ̀ Yobe láti máa tẹ̀ jẹ́jẹ́ kí wọ́n yé sáré àsápajúdé mọ́ lójú pópó léyìí tó máa ń ṣokùnfà ìjàmbá tó sì mú kí wọ́n máa pàdánù ẹ̀mí àti dúkìá sínú ìṣẹ̀lẹ̀ náà. Ẹ ṣeun tẹ́ ń gbọ́ ìkànnì Àtòtàrẹrẹ online TV. Etí tẹ̀ fi ń gbọ́ wa kò ní di ohun tẹ́ mọ̀ náwó sí.